ṣé tí Wàsíù bá máa pa ó máa tán ni. Ẹ wá rí ibi tí àwọn pọ́ìntì mi ti ń yọ díẹ̀ lé gbogbo tí mo ti sọ bọ̀ lẹ́yìn. Ìgbà tí Barrister jẹ́ Ọ̀túnba Àlà of Lagos, Adéyẹmí kan ló wà lórí tróònù gbà ẹ̀ kí n ṣọba wa tó wà mẹ́sìn. Wàsíù ló ń fẹ́ jẹ Olúọmọ. Ṣọ́rọ̀ mi òkè. À ń pa àwọn bọ́ọ̀sì kan láwọn ọmọ ìbílẹ̀ wọ́n wà ládùúgbò mi ní Sàlẹ̀kù. Gbogbo wọn èmi ni mo ń play fún wọn lọ́nà tó ti jìn. Gúrùpù ni wọ́n. Ó ti yé yín. Wọ́n jẹ́ àwọn bọ́ọ̀sì tó lóyà. Tọ́dẹ̀ máa ń wọnú ìga ọba yẹn dáadáa tó yẹ pé kò sí ẹbí ọba kan tí wọn kì í bá ṣe. Àwọn bọ́ọ̀sì ìbílẹ̀ bọ́ọ̀sì la máa ń pè wọ́n. Nínú wọn ti wà l'Amẹ́ríkà. Oníkálùkù ti fọ́n ká àwọn kan náà yìí wà nílé. But Ọlọ́run gbé wọn sípò tó dáa jù. So ìgbà yẹn à ń pe máa nǹkan ní Mọ̀súrù Olùmẹ̀gbọ́n promoter ni òun náà ti kú sìn London base ni. Ó ń promote Barrister, ó ń promote Wàsíù, ó ń promote Obesere. Ó máa ń ṣe fún ọ bẹ́ẹ̀. So Mọ̀súrù Olùmẹ̀gbọ́n jẹ́ ọmọ Ìsàlẹ̀kù. Ọmọ Olùmẹ̀gbọ́n ní l'Ékòó. Ọmọ Olùmẹ̀gbọ́n tó jẹ́ yẹn ó ní chance l'Ékòó but kò ń fi bẹ́ẹ̀ bọ́ ọmọ Ìsàlẹ̀kù ṣe. Ó ti yé yín. So ìgbà tó di ẹni tó ń promote Obesere ó lóun fi kí Obesere jẹ ọmọjọmọlọ of Lagos. Mọ̀súrù Olùmẹ̀gbọ́n lọ sọ́dọ̀ àwọn olóyè, wọ́n lọ settle lọ́dọ̀ àwọn olóyè, wọ́n ṣe everything. Wọ́n mú déètì yẹn pé ìjọba yìí. Àwọn olóyè yẹn ti sọ fáwọn tó ń lu gbẹ̀dú núgà pé ẹ̀sán bá ìjọba yìí o, Obesere ti gbówó wá o, bá. Kí ni wọ́n gbọ́ sí oní connection pẹ̀lú àwọn ọmọ ìbílẹ̀? À ń pọ̀ rẹ wa kan ní Akeem Arúmirẹ́, ó ti kú ní ìsìn. Ọlọ́run kó bá mi foríjì kó bá mi fọ̀run kẹ́. Ṣé tí Wàsíù bá máa pa ó máa tán ni. Ẹ understand? Torí ẹni tá ń pè l'Akeem Arúmirẹ́ náà kò ń gbà níṣẹ́jú méjì fún. Bọ̀bọ́ yẹn dẹ̀ ló ti míngù máwọn ọmọ ìbílẹ̀. Ó ti ń bá wọn máa ń torí ọ̀rọ̀ oníbọ́ọ̀lù kò ṣe bọ́ọ̀lù ó pa wọ́n pọ̀ ń gbà ẹ̀. Wọ́n gba Wàsíù Àyìndé láyè láti wọ̀ Sàlẹ̀kò máa wá play anyhow. Akeem Arúmirẹ́ ló padà gbé wá torí bó ti míngù máwọn ọmọ ìbílẹ̀ yẹn. Ẹ understand? Kí má bro lọ mẹ́ta ọmọ ẹ ló fẹ́ jọmọ lọ. Ókè ó wá fi owó rán Akeem Arúmirẹ́ sáwọn ọmọ ìbílẹ̀ yẹn pé kọ́ má jẹ́ kíkí níyẹn ṣe jẹ torí àwọn yẹn ní opportunity láti bá ọmọ ọba sọ̀rọ̀. $500,000 ló gbélé fáwọn bọ́ìsì. Ọmọ Sàlẹ̀kò dẹ̀ ń bẹ̀rẹ̀ rí mi kò dẹ̀ sí tó ń lọ mbẹ̀ tí mi ò mọ̀ but ẹni tó ń bọ̀ àjò yìí kò sọ kankan fún mi ò mọ̀ tó fẹ́ wá ṣe. Ṣe rí nígbà tí Obesere máa jáde tẹ bá rí ohun tó ṣe fún Obesere Ọlọ́run ni ó pa Obesere sí Sàlẹ̀kò. Yẹ́bọ̀ ìṣe bí ìkọ̀kan ọmọ ọba tó ń kọ̀ntrólù àwọn onígbẹ̀dú wọ́n ti confuse yẹn náà tí yẹn náà ti lọ bá wọn pé ó yẹ kó gbẹ̀dú wọlé kò sí kábíyèsí ńlé. Ẹ̀wọ̀n náà sáà mi sí. Ilé ẹ ti bọ́ sí disgrace tó yẹ pé kán tó gbórí Obesere kókó gbé kò ń bẹ̀. Àbúrò wa kan wà ní Turkey nsìn. Àbúrò wa yẹn ló gba léèsì ọrùn Obesere ńjọ́ ẹ̀ ló wọ̀. Ó wá mú polú ọrùn ẹ̀ ó wọ̀ fún Obesere fábàásì. Náà fi ráyè gbé àbáàsì kò mẹ́. Tó bá pa ọmọ yẹn síbẹ̀ ńjọ́ yẹn bó ṣe máa ṣe kùn mẹ́ bí ìgbà tó jẹ́ pé kò mẹ́ni tì nìyẹn. Ẹ understand? Ó wá dọ́ọ̀yì ẹni tó ṣiṣẹ́ òun nísìn Akeem Arúmirẹ́ ẹ̀sìn ó ti kú nísìn òun yìí wà òun lífo bó ṣe máa ń ti mẹ́ni àwọn èèyàn sí nǹkan burúkú nìyẹn tí ó dẹ̀ ní jẹ́ kẹ́ mọ̀. Ẹ understand? Ìgbà tí Olúbàdàn wá ṣẹlẹ̀ mo á bẹ̀rẹ̀ sí find out ẹ̀ dáadáa pé ìwọ bọ̀bọ̀ Olúbàdàn ló ń ṣe rẹ́kọ́ọ̀dù fún. Ohun tó fẹ́ fi Obesere tún jẹ àgbà akin bọ́ba gún àyè ìkọ̀kọ̀ máa fíṣìn káyì máa wòran. Kí ni yẹn ò pẹ́ báyìí lọ́ disappoint Obesere ní pé kò ní jẹ
kíní yẹn nìbàdàn mọ́ kí ló tún dé wọ́n mi sọ fún pé kankan máa fi ṣìn ògbóni yìí náà òun ló máa ṣe kíní yẹn ẹ understand wọ́n wá lọ bá ọ̀rẹ́ ẹ̀ ibi táṣìírí ti tú rèé o wọ́n wá lọ bọ́ ọ̀rẹ́ ẹ̀ pé lágbájá ẹ bá kábíyèsí sọ̀rọ̀ wọ́n ti àti mú déètì pé tún ṣe sọ pé àfi tá bá tún yẹ sí iwájú pé kò tún ní lè ṣẹlẹ̀ mọ́ ìyẹn ni ẹ lọ bẹ̀ Wasiu Ayinde n tó ń ṣẹlẹ̀ láàrin Obesere pẹ̀lú Wasiu ni torí àìmọye oríṣiríṣi tó ti ṣe fọ́mọ yẹn ṣé mọ̀ ẹni tó èèyàn bá dẹ̀ ti ń raburú lọ́dọ̀ èèyàn bẹ́ẹ̀ yẹn wàá sá fún un. a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ sítórì ẹ bèrè lọ Wasiu Ayinde Wasiu Ayinde ti ń kọrin lọ rí lọ́wọ́lọ́wọ́ tó já sí pé nínú sítórì tá à ń gbọ́ nínú sítórì Wasiu Ayinde mo gbọ́ ni o kò ṣe sójú mi wọ́n ní Wasiu Ayinde ń kọrin lọ́wọ́ olówó kan yá jáde síta ó bá ń bọ̀ wá ó wá jẹ́ lára àwọn olówó tó wá já sí pé máa náwó fún Wasiu Ayinde ni wọ́n ní bí ẹnìyẹn ṣe ń bọ̀ wá lọ́ọ̀kan Wasiu Ayinde ti rí bí Wasiu Ayinde ṣe pe àwọn eléré ẹ̀ ní pé ó yá bàbá àpà yẹn ti ń bọ̀ wá ó yá wọ́n ṣe bẹ̀rẹ̀ sí kí ẹnìyẹn wọ́n dẹ̀ ti gbàgbé pé wọ́n ní lóòótọ́ nígbà tí Wasiu Ayinde sọ̀rọ̀ yẹn àwọn tó gbọ́rọ̀ yẹn máàlù tó ń bọ̀ wá yẹn tó jẹ́ olówó tó ná fún Wasiu Ayinde lásìkò gbà yẹn ó ti gbọ́rọ̀ yẹn bó ṣe gbọ́rọ̀ yẹn báyìí ó kàn yí ẹ̀yìn padà ni ara àwọn ìwà kan tí ò da nínú àwọn ìwà nìyẹn lérí ọ̀rọ̀ Wasiu Ayinde ẹ̀yin gan ò lè kó tán ìkà ní gbogbo ẹ̀yin tẹ́ ń gbìjà Wasiu Ayinde tẹ́ ẹ̀ lè sọ òdodo ọ̀rọ̀ fún Wasiu Ayinde àtobìnrin nínú yín àtọkùnrin nínú yín àtẹ̀yin tẹ́ ń reply padà tẹ́ ń bú èébú ìkà níyín tó bá jásí pé èèyàn dáadáa níyín ó yẹ kẹ́ kóra yín jọ kí ẹ̀yin náà support kí Wasiu Ayinde náà lè yí padà kí Wasiu Ayinde náà lè mọ̀ pé tó mistake tóun ti ṣe àfi kóun yí padà àfi kóun di èèyàn gidi kóun di àtúnbí nínú ìwà nínú ẹ̀sìn ṣèbí Wasiu Ayinde ló ń kọrin fún wa pé èmi á ṣe rere nílé ayé ẹ̀dá tí ò bá ṣe rere o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Wasiu máa ń kọ tó ní kí ni wọ́n ṣe dáadáa kí ni wọ́n gba ayé ṣe dáadáa orin tí Wasiu Ayinde ń sọ nìyẹn pé ká ṣe dáadáa Wasiu Ayinde náà ló ń kọrin yẹn pé ká gba ayé ṣe dáadáa ṣùgbọ́n Wasiu Ayinde tó ń kọrin pé ká gba ayé ṣe dáadáa yẹn àwọn ìwà ìkà àwọn ìwà àfojúdi àwọn ìwà àrífín àwọn ìwà àìríyàn àìpọ́nyàn lé rárá ó wà lọ́wọ́ Wasiu Ayinde àfi tí gbogbo yín bá fẹ́ pariwo ni àfi tí gbogbo yín bá fẹ́ parọ́ ló kù àwọn ìwà yẹn wà lọ́wọ́ Wasiu Ayinde tó pọ̀ tẹ́yìn náà dẹ̀ mọ̀ àtàmúrúnà nasa bilibiri ni èèyàn tó ń pàṣẹ fún yàn pé kíyàn ṣe dáadáa tó ń forin kọrin fún yàn tó ń gbé máàkì dání tó ń kọrin tó ń jẹ́ kó yé yàn pé dáadáa nìyẹn lè ṣe láyé kó tó ríbi kan gbà Wasiu Ayinde náà ni ò wá ṣe dáadáa a gbọ́ pé lóòótọ́ ọkùnrin tó ń pè láyàn yẹn ó ṣe ìwà tó fẹ́ wù bóyá ó sá lọ ni báwo ló fi já sí pé èèyàn tó ti bẹ ṣeré títí tẹ́ fi ga tẹ́ fi débi tẹ́ dé lónìí ìyà wa ń jẹ ìwà wa dé ẹni tó kọ́lé tó ra mọ́tò tó ra gbogbo ẹ̀ ṣé bó yẹ kí Wasiu Ayinde kó pe gbogbo wọn kó pè wọn kó bá wọn sọ̀rọ̀ ibi tó ní kálukú wọn bá kù sí kó tún wọn ṣe Wasiu Ayinde nínú rẹ́kọ̀dì tí Wasiu Ayinde gbé jáde nínú àwọn live Wasiu Ayinde template Wasiu Ayinde sọ pé àyàn ó fẹ́ràn owó ni owó tó fẹ́ràn ni Wasiu Ayinde náà fẹ́ràn owó púpọ̀ náà tí Wasiu Ayinde ò bá fẹ́ràn owó kò ní lọ join APC tí Wasiu Ayinde ò bá fẹ́ràn owó kò ní wọnú ẹgbẹ́ tó wọ̀ lónìí Wasiu Ayinde ò fẹ́ràn owó tó jásí pé tó bá ná Wasiu Ayinde ní pásù mo ti lọ wo rẹ́kọ̀dù Wasiu Ayinde kan ibì kan wà tó ti ná Wasiu Ayinde lọ́wọ́ tó jásí pé wọ́n ná lówó lọ́wọ́ Wasiu dẹ̀ ń ṣe pé gbogbo ẹni tó bá jí owó ń gbé ẹni tó bá yọ nǹkan kan nínú owó nǹkan báyìí ló máa ṣe Wasiu Ayinde ò fẹ́ràn owó ni kò sí ẹ̀dá tí ò fẹ́ràn owó gbogbo ẹ̀dá pátápátá ló láìkì owó àtọmọdé o àtàgbàlagbà owó kò sẹ́dá tí ò láìkẹ̀ a kàn láìkẹ̀ jura wa lọ ni Wasiu Ayinde náà láìkẹ̀ tí Wasiu Ayinde ò bá láìkẹ̀ Wasiu Ayinde ti stáàdì láyé gbà Ọbásanjọ́ bí ìgbà tí pé Ọbásanjọ́ nígbà tá Ọbásanjọ́ kù díẹ̀ káàtó Wasiu Ayinde ó bá Ọbásanjọ́ wí gan pé Nàìjíríà ò dáa ṣebí nígbà tí bàbá Tinubu àsìkò APC Tinubu dé Wasiu Ayinde ó wọlé sọ́dọ̀ wọn àsìkò gbà yẹn owó wọlé tí Wasiu Ayinde ò bá láìkì owó kò ní join APC ó máa dúró gẹ́gẹ́ bíi tiwa ní àjọ máa bá àwọn ìjọba jà níbi tó bá yẹ pé ó kù ká ti bá wọn sọ̀rọ̀ àjọ máa bá wọn sọ̀rọ̀ Wasiu Ayinde tó máa lead wa pẹ̀lú orin kán lè mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́ta wà ń sì báyìí ìwọ̀nba ni Wasiu Ayinde gan lè kọrin bú àwọn APC Wasiu ò lè fi gbogbo taratara bú àwọn APC ìyẹn lọ bẹ́ẹ̀ o mo fẹ́ kẹ́ mọ̀ pé àsìkò Ramadan la wà yìí ẹni tó dò ní tó ṣe Ramadan ní 30 ọdún yìí ó lè má ṣe tọdún tó ń bọ̀
kò bá lògùn jù bẹ́ẹ̀ lọ kò bá ṣe ìwà tó bá wù jù bẹ́ẹ̀ lọ àsìkò tá a lè tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run bá ní àsìkò gbà tá a lè yí padà ní àsìkò gbà tí ọ̀rọ̀ Wasiu Ayinde jáde tí gbogbo ayé ń sọ yìí tí gbogbo ayé ń pariwo pé Wasiu Ayinde ṣe báyìí kò ṣe báyìí ó ṣe báyìí ó dáa kò dáa àsìkò gbà tí Wasiu Ayinde náà lè jòkó láti yí padà ní ìwà lọ́lọ́run fi ròyìn ànábì Wasiu Ayinde tá a dẹ̀ ń sọ yìí mùsùlùmí ni ṣùgbọ́n mo mọ̀ pé Wasiu Ayinde ẹni tó dáadáa ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí Wasiu Ayinde tó gun àkàbà lé ayé òní wàhálà yìí wá ṣẹlẹ̀ ìgbà tó fẹ́ gun àkàbà lé ayé àti ìgbà tó gun àkàbà lé ayé òní Wasiu Ayinde ò gbà fẹ́ anybody ẹ tún wà yín ṣe ẹ jẹ́ kí wà yín dáa